orúkọ ẹlẹ́pẹ̀rẹ́. Ọlásùnkànmí Àkànní olóhùn èèyàn ní orúkọ mi. Àwọn kan lè pè mí babaláwo, àwọn kan lè pè mí ní odò, àwọn kan dẹ̀ tún lè pè mí lórúkọ tó bá wù wọ́n. Olóyè olóko. Ọmọ ò lè ń dá sí ẹ máa ṣe babaláwo lẹ́nìí ẹ máa ṣe bọ́ìsì lọ́la. Ó máa ń wáyé bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan. Ó máa ń wáyé bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan as an actor you need to be versatile tó bá play role ní o gbọ́dọ̀ lè play another character káwọn èèyàn rẹ̀ kí ẹ wípé o try ìgbà iná tó máa gbọ́ pété tàbí ìwé. Òun náà yàn mọ̀ ìmọ̀ ẹ̀ ẹ jẹ́ ká gbọ́. Fọ́nrán ìdàrọ̀ ìdàgìrì lẹ́kùnlé Ifẹ̀ òyìnbó tó máa gbẹ̀yìn lẹ́ẹ̀kọ́ ẹ̀rọ ìjà fàájì. Tá bá wo lára àwọn tẹ́kọ̀ọ́ tí ń ṣe babaláwo nínú sinimá talẹ̀ yín tẹ̀lé talẹ̀ mú style talẹ̀ ń lò. Mo tẹ̀lé àwọn èèyàn mi tó pọ̀, mo tẹ̀lé àwọn bàbá mi Fatai Odua Lálùdé, mo tẹ̀lé Ibrahim Chatta, mo tẹ̀lé Alápẹ̀lẹ̀ Òòṣà. Bẹ́ẹ̀ lọ Yínká Quadri wà bẹ́ẹ̀, Eléré wà bẹ́ẹ̀, Ọ̀pẹ́ wà fún. Àwọn tẹ́ ẹ sọ yìí wọ́n jẹ́ làmì làkàtẹ́pẹ́ àwọn náà àwọn ṣe ń tàn. Èyí kí wọ́n bọ̀ ọgbọ́n lè báwo lè ṣe fẹ́ ọgbọ́n lè báwo lè ṣe ríra yín lókè. Ọ̀rọ̀ yẹn dàbí aṣáájú tó máa gbàdúrà kókó má padà sẹ́yìn. Èrò jáde wà lẹ́yìn àwọn náà dẹ̀ máa gbàdúrà kí wọ́n lọ yà ní lọ́wọ́dì. Ọlọ́mọdé rẹ̀ gbogbo àwọn aṣíwájú wa lẹ̀ torí pé Ọlọ́run fẹ́ gbàdúrà tiwa. Ọlọ́mọdé wọn lẹ̀ gbàdúrà. Lẹ́yìn kí ni kábà wo kí lọ́jọ́ wájú style tẹ́ ń lò yìí ojú kí lọ́jọ́ wájú ẹ̀. Bẹ́ẹ̀ láti lẹ́yìn Ọlọ́run àpọ́njọ́ wájú àdá láti lẹ́yìn ọjọ́ wájú dá bẹ́ẹ̀ láti lẹ́yìn Ọlọ́run. Ẹ sinimá mélòó tí wàá ṣe tó jẹ́ tí tó jẹ́ tí. Mẹ́ta mo ṣe àwọn mo ṣe mọ̀jàmọ̀sá mo lè ṣe kìkì. Tábà ń sọ pa báàlẹ̀ wọnú sinimá gan kí ló gbé yín débẹ̀ kí ni ìtọ̀ náà. Ní ráńpẹ́ bí mo ṣe bẹ̀rẹ̀ rí orí ìtàgé mo discover ara mi pé mo lè ṣe kíni òun kọ́kọ́ gbà nílò náà òun gbà ọtí wípé ọ̀nà mi ni máa yọ lọ títí tọ́lọ̀ fi gbàgbé ẹ̀wọ̀ ẹja fi ìdáwó pé ọ̀pọ̀ yìí sí o báyìí báwa náà ti kí fọ̀bá àdúrà níta wà náà. Ká ló akọ yín. Mo gba fọ́ọ̀mù lọ́wọ́ létí Musa Àjàlá kan kà pé olóògbé wa dúró wa lọ sọ́dọ̀ Adékọ́lá Tìjání. Adékọ́lá Tìjání láti parí ẹ̀kọ́ olùkọ́ ọ̀bẹ láti parí ẹ̀kọ́ wa. Nítorí pé Kazeem Bello wa bẹ̀ rí wa ó ràn wá lọ́wọ́ títí ràn wá lọ́wọ́ náà fà wá lókìkí Afọláyan lọ́wọ́ pé Òkìkí ẹ̀jẹ̀ àfihàn ọmọ yẹn náà lọ́wọ́ láti débi tàbí ìgbẹ́ láti lẹ́yìn. Aláàánú yín ni Òkìkí Afọláyan. Kazeem Bello wa bẹ̀ Ibrahim Chatta Musa Àjàlá kan kà Adékọ́lá Tìjání. Èèyàn lè bá ṣe èkó má ti ní ìṣòro láti kojú rí kí ni kan náà tẹ́pẹ́tẹ́ bá rántí. Ó bẹ̀rẹ̀ lẹ́yìn sá. Ohun tí ó bà mí lójú jẹ́ níwọ̀n gbàgbà ẹ̀ ni pé ó dẹ̀ tún máa ń dùn náà lẹ́ẹ̀kan. Ọjọ́ tí àwọn èèyàn sọ̀rọ̀ sí mi bí ìṣẹ́ kan sọ̀rọ̀ sí mi. Gbogbo ṣé wo ló ń wọ mọ́tò báyìí? Ṣé o ti ra mọ́tò yẹn? Ṣé o ti ṣe kí ló ń bá? Ọlọ́run gbọ́ àdúrà mi lọ́nà fẹ́ fi hàn. Oore Ọlọ́run fẹ́ fi hàn. Oore Ọlọ́run fẹ́ fi hàn. Àmọ́ wọn ò mọ bá ṣe lè sọ ni. Tí mo lè sọ pé ó dùn mí ní Ọlọ́run dẹ̀ ṣe àdéhùn. Tábà ń wọlé ní kí làwọn àṣeyọrí yẹn. Àṣeyọrí pọ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kòkòrò ṣe tọ́jú ọjà ọ̀rọ̀ bá tó àmọ́ máa ń ná tá bá ti ń ṣe lọ́yọ̀ kọ̀ọ̀kan yìí náà máa rí. Tó bá àwọn olólùfẹ́ ìgbẹ́lẹ́ sọ fún ọgbẹ́ fi dágbére. Fún ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ máa wo sinimá mi lórílẹ̀-èdè àti lókè òkun mo tẹ̀ fi ra sinimá mi dátà tẹ̀ fi wò ó ní ìtàn Ọlọ́run àmà gbogbo yìí ẹ má jẹ́ àmà ṣe lẹ́lẹ́kùn tó ṣe dábàá ṣe ẹjẹ́ àṣẹ pẹ̀lú agbára bí kò sọ́la tí yóò bá ṣe dáadáa lẹ́yìn tó bá ṣe lẹ́yìn ló máa kó wa lọ́la ló máa kó wa Ọlọ́run kó wa lérí. Orúkọ ẹlẹ́kùn sí. Orúkọ mi ni Ọlásùnkànmí Àkànní olóhùn ọ̀fọ̀nrán dọ̀kítọ̀ Bísọ́lá Jọ̀ọ́jì ọgbọ́dọ̀ kíkú kan bí kò ṣe kó yẹ ẹ̀jẹ̀ falápìlẹ̀ lákèrè.